tó ẹ̀yin èèyàn ó ti di wọ́wọ́wọ́ lágbo Alhaji Oríyọmí Hamzat báyìí o pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ àti ọmọlẹ́yìn rẹ̀ ṣe jáde tán fún Funny Thinker látàrí àwọn ọ̀rọ̀ kan tí Funny Thinker sọ lẹ́yìn tí Alhaji Oríyọmí Hamzat jáde pé òun fẹ́ gbégbá ìbò láti díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ Accord Party. ẹ ò bá gbàgbé Funny Thinker wà lára àwọn tó kọ́kọ́ jáde tó ní Ọ̀yọ́ ń pe Oríyọmí Hamzat. kódà ó fẹ́ẹ̀ tó bí odindi oṣù méjì tó fi ṣe fídíò lóríṣiríṣi tó ń rọ Oríyọmí Hamzat pé kó jáde kó wá gbégbá ìbò kó wá díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ṣàdédé ló jáde tó lóun ò lọ́wọ́ sí gbogbo Ọ̀yọ́ ń pè ọmọ o. kódà ó ní gbogbo ohun tó bá ti jọ mọ́ Oríyọmí Hamzat àti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ò ní sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́, bẹ́ẹ̀ lòun ò lọ́wọ́ sí mọ́. lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ lóríṣiríṣi sí Alhaji Oríyọmí Hamzat àti ipò gómìnà tó fẹ́ díje fún. wọ́n nínú gbogbo eléyìí náà àwọn èèyàn ò dá sí, àwọn èèyàn ò ka ọ̀rọ̀ rẹ̀ kún àfìgbà tó ṣe fídíò yìí. ẹ dákun ẹja àkọjọ rè é fúnra ilẹ̀. ṣé mi ń wèrè? àkọ́kọ́ náà kò ní í dáa fún yàrá yẹ ẹ. ẹlẹ́kejì tó wà ń bẹ̀ tí mo fẹ́ bí ọgẹ́ bí ìbéèrè ni pé ṣé ẹgbẹ́ Accord Party t'Ọ̀ṣun àbí t'Ọ̀yọ́? tó bá jẹ́ Accord Party t'Ọ̀ṣun ìyún gan ò lè wọlé ipò kejì ẹ̀ ṣe ń bẹ̀ ń káfọ́ tó wá sọ pé t'Ọ̀yọ́ fẹ́ẹ́ rí Accord Party t'Ọ̀yọ́ ń tiẹ̀ ẹ̀ tiẹ̀ lè rí ipò kẹrin. fúdìí èyí tó bá lówó kan ti hun ọ̀la mọ́ wulẹ̀ bẹ́ẹ̀ tí bóyá kọ́ ọlọ́rin pé báwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ń bẹ lábúlé. Accord Party t'Ọ̀yọ́ ẹ̀ lè ṣepò kẹrin. bóun fẹ́ di gómìnà bóun fẹ́ di president ó ń pẹ́kẹ́ dey play ẹni tó fẹ́ upgrade national standard tiẹ̀ náà ẹ̀ ń sọ fún mi pé kinní kan anybody tó bá nídìí support mi kẹ́ni yẹn fún mi lówó. I'm a political influencer tó bá nídìí support mi wà fún mi lówó ni. ẹ ń sọ pé ẹnìkan sọ wípé irú òṣèlú wo ló ń ṣe, mo ní òṣèlú alátẹnujẹ ni wọ́n fi kọ́ àwa iná ni mo dẹ̀ ń ṣe. òṣèlú alátẹnujẹ ni wọ́n fi kọ́ wa, òun ni wọ́n fi tọ́ wa dàgbà, òun ni mò ń ṣe. mi ò kì í ṣiṣẹ́ àṣírí láyé. iṣẹ́ òṣèlú ìṣe lọ́fẹ̀ẹ́ yé ẹ má fún mi lówó ní wèrè kan ní name your price mẹ́ẹ̀ bọ̀ kó wá tẹ́wò ẹ fún mi lówó àjọjọ́ kò sọ̀rọ̀ báyìí ẹ wà fún mi lówó ní. ọmọ Búsàrí Akínyọ lókè mọ̀pọ̀ kó sọ́fẹ́. it's not betrayal. God bless you Jaido Echo. ẹnìkan fẹ́ ṣe sínétọ̀ ń gbà yẹn èmi ni mo fún ní slang tí ń lò. ọmọ Búsàrí Akínyọ lókè ẹnìkan ní they are looking for you. ẹ kàn máa bọ̀ ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá. nígbà tí wọ́n gbé dé mo wà ń bẹ̀ ọ̀gá wa Súbí Olókè Ìbàdàn kábíyèsí rẹ̀ ọmọ rẹ̀ ó ní ọmọ abúrúmọ̀kù ó ní orin wo la fẹ́ lò fún bàbá yìí ó ló ti fún wa lówó ó ní Nurudeen òkú bíbí rẹ̀ ọmọ Akínyọ ti kú sí kọ́lọ́n dákun bá fọ̀rún kẹ́ mo ní ọmọ Búsàrí Akínyọ lókè mọ̀pọ̀ ń bàdàn Nurudeen ọmọ Adéyẹrí Nurudeen òkú bíbí rẹ̀ òkè kan ò lè ga kó tóbi lójú wa ọmọ Búsàrí bíi tilé Akínyọ lókè mọ̀pọ̀ ń bàdàn. ipò karùn-ún lẹ́sẹ̀ ọmọ ipò karùn-ún nìyí ẹ mọ̀ tẹ́ra yín jẹ́ ń bẹ̀. ṣé ẹ rí ní YouTube kí ẹ rí ní TikTok kí mo fẹ́ wá ṣe live video ẹ̀yin tí mo pẹ́ ẹranko olókun bí kí mo fẹ́ wá ṣe nídìí ẹ̀ kan lọ́wọ́ yín ẹ̀ tó bá nídìí mi ò fún mi lówó ni. fídíò tẹ́ ẹ wò tán yìí wà lára ohun tó dá rògbòdìyàn kalẹ̀ lórí ayélujára. àwọn kan ṣe ń bu láláìmoore ẹ̀dá ó làwọn kan ń pè ní ọ̀dàlẹ̀. ẹ ò bá gbàgbé Oríyọmí Hamzat kọ́kọ́ mú Funny Thinker mọ́ra tó fún un níṣẹ́ ní iléeṣẹ́ rédíò àgídìgbò rẹ̀. tó wá di pé Funny Thinker kúrò lọ́dọ̀ rẹ̀ tó sì jáde tó wá ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùngbé sí Oríyọmí Hamzat nígbà náà. wọ́n lẹ́yìn tí gbogbo rẹ̀ dàrú fún un tán tó kó sínú hílàhílo ayé. oúnjẹ àárọ̀ kò bá ta lẹ́mọ́ sì lè débi pé kò rówó ilé san mọ́ tó fi wá ń gbé lọ́dọ̀ bàbá aládò ọ̀rẹ́ rẹ̀ bàbá aládò yìí padà mú lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat tí wọ́n lọ bẹ́ẹ̀. Oríyọmí náà sì foríjì kódà láti fi hàn pé òun ti dáríjì pátápátá. Oríyọmí fún un lówó tó fi gbalé pẹ̀lú owó tó lè mú dání tó máa fi ṣọmọkùnrin dání lásìkò ìgbà náà. àwọn oore tí Oríyọmí Hamzat ṣe fún Funny Thinker ló jẹ́ káwọn èèyàn máa pè ní orúkọ bíi aláìmoore, ọ̀dàlẹ̀, àfibíṣólóore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì ti jáde láti sọ̀rọ̀ lórí ohun
ohun tí Funny Thinker ṣe yìí. Lára wọn ni Alhaji Ọ̀nà Òdodo TV, Kelebe tó jẹ́ ọ̀kan lára ọmọlẹ́yìn Oríyọmí Hamzat àti bàbá Aládò tó mú Funny Thinker padà lọ bẹ Oríyọmí Hamzat. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn èèyàn wọ̀nyí kẹ́ ẹ jẹ́ ká mọ̀ nǹkan tẹ́yìn rí sí gbogbo ọ̀rọ̀ yìí lábala àríwísí. Nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tí dókítà Oríyọmí Hamzat ti ṣoore fún, ìkan ti yọjú o gẹ́gẹ́ bí aláìmoore, ìkan ti fojú hàn gẹ́gẹ́ bí aláìmoore. Ọmọkùnrin kan wà, ọmọkùnrin kan jágbajàgba rándanràndan kan báyìí tó jẹ́ pé wọn ò mọlé, wọn ò mọ ọ̀nà rẹ, wọn ò mẹyẹ tó sú ọ́. Kìí ṣe pé ẹnìkan ń ló kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ́ wọn. Ọlọ́run kàn ṣe, Ọlọ́run kàn bọ́ rìn látàrí ìfẹ́ tí dókítà Oríyọmí Hamzat tán ní sí ọ, tí wọ́n fi mú ọ nígbà yẹn, tán fi wò pé ọmọ kan tí ó wúlò, ọmọ kan tí ó ṣàǹfààní, ọmọ kan tó jẹ́ wípé àtẹnujẹ ò ní já wálẹ̀, ọmọ kan tó jẹ́ wípé kò ní ṣẹrú ayé látara àtẹnujẹ. Ni wọ́n pe ọmọkùnrin náà, wọ́n sì mú nígbà náà. Wọ́n mú, wọ́n ṣe tó yẹ kán ṣe fún, wọ́n ràn lọ́wọ́. Ebi ọlọ́mọ ọmọ lẹ́lẹ̀ bí wọ́n bá tẹ́ni fún yóò tún yí sórí lẹ́lẹ̀ náà ni. Ọmọ lẹ́lẹ̀ tí wọ́n bá gbé sórí àga, tán gbé sórí bẹ́ẹ̀dì tó dáa jùlọ láyé yìí, yóò tún jarunpá náà, yóò tún yí dàálẹ̀ lẹ́ni. Ọmọ yìí bí wọ́n ṣe forí ṣe tí wọ́n fọrùn ṣe fún tó, ó ṣe bí ìṣe rẹ̀, ó ṣe gẹ́gẹ́ bí ogun tí ń jà láti ilé wọn, ogun tó wà lára rẹ̀. Ogun yẹn ó wọnú rẹ̀, ó wọnú akínyẹmí ara rẹ̀, ó ti yí mọ́ omi ara rẹ̀, ó ti yí mọ́ ẹ̀jẹ̀ ara rẹ̀, ó ti yí mọ́ ṣan ara rẹ̀. Ó ṣàṣìṣe o, ó sì ṣe bó ṣe tó wá ṣìṣe tó gẹ́gẹ́ bí irú ẹ̀dá èèyàn tí Ọlọ́run dá dókítà Abdulrahman Oríyọmí Hamzat. Wọ́n mọ̀ tó gbà padà, wọ́n tó forí jìn, wọ́n sílẹ̀, wọ́n gbàgbé gbogbo àìṣedéédé rẹ̀ nítorí pé Ọlọ́run náà gbogbo àìṣedéédé wa ń forí jìn wá ni. Torí tó bá wo gbogbo bá ṣe ń ṣe àní wà títí dòní. Wọ́n forí jìn, wọ́n tún ṣàánú ẹ̀ padà. Ibùdó gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káàkiri wọ́n forí jánu pé wọn ní lè sọ síta pé dókítà tún fún ọmọ yìí lówó, dókítà tún ṣe báyìí fún ọmọ yìí, dókítà tún ṣe báyìí lẹ́yìn ìgbà tó ṣe báyìí. Bí dókítà ṣe rí nu bọ́lọ̀ ti dá àwọn nu. Ọmọ tún ti bẹ̀rẹ̀ o, ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣìṣe, ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe tó wù ú látàrí pé ètò òṣèlú tí ń lọ́ǹtà yìí, àwọn tí wọ́n máa ń lóyàn, tí wọ́n máa ń pààyàn tì, àwọn olóṣèlú tí wọ́n máa ń lóyàn, tí wọ́n máa ń fi ìyẹn soríṣiríṣi nǹkan, wọ́n ti ná mú báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lò ó, òun náà ti wá fara rẹ̀ kalẹ̀ látàrí owó péréte tí wọ́n fún un pé kó máa bá wọn ṣiṣẹ́. Ó wá ń tàpá sí aláàánú rẹ̀. Ẹdún sórí ọmọ yìí ti dàrú ni, sórí ọmọ yìí sórí rẹ̀ ti dàrú ni. Kí ló pé ń tẹ́ ń jẹ lẹ́nu, kí ló dé tó jẹ́ pé nǹkan tẹ́ ń jẹ lẹ́nu lẹ mọ̀. This is hardly to believe. Ó le láti gbàgbọ́, mo fọlọ́ ọba tó ní sí ẹ̀rí. Ibùdó gan mo ń sọ nínú ọkàn ara mi, àwọn èèyàn tó bá ti sọ pé ọmọ yìí ọmọ Oríyọmí ni, èèyàn Oríyọmí ni kíní kàǹkàǹkà, mo ní bó ṣe jẹnu báwa náà ṣe rí nu. Ó le nínú ọkàn mi láti gbàgbọ́ pé my boss is not aware. Wọ́n aware nǹkan tó ṣe. So at the end of the day ó padà yí wá pé ó ti gba owó lọ́wọ́ olóṣèlú ló jẹ́ kó máa ṣe gbogbo nǹkan tí ń ṣe yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń wò, ẹ máa wò láwò sunkún ní o. Tí bá ń wo rẹ̀ láwò rẹ́rìn, ẹ máa wò láwò sunkún. Gẹ́gẹ́ bí orin tí ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé pé ọmọ alákìsà tó ń jó lóru bó pẹ́ bóyá ilẹ̀ á máa lọ́la. Òòrórí ni.
when you are from nowhere tẹ́nìkan kò mọ̀ ọ́ tí ò sẹ́nì kankan tí ó ràn ọ́ lọ tí ò sẹ́nì kankan tó yà sí ọ máa yí mọ̀ ní bàbá ìmọ̀ lọ́lọ́ máa lò fún ọ. so àsìkò òṣèlú ti wá dé nìsín wọ́n wá fẹ́ lù ọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lù ọ́ wọ́n ti fún ọ lówó tó fi jẹun láàrin ọdún kan tó ò ronú tó wà lẹ́yìn rẹ̀ ò ronú ẹ̀sà brọ̀dá ronú nínú kankan tẹ́ ẹ̀rọ aláìmoore nìyí aláìmoore ẹ̀dá nìyí aláìmoore ẹ̀dá oníọ́. Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amusat ilẹ̀ ti fẹ́ ṣùbọ̀ mo ní láti ṣe fídíò yìí kí ẹ bá mi share fídíò yìí gbogbo abiyamọ tó jẹ́ pé oríire ọmọ rẹ̀ ò ní bá nínú sàárè ẹ share as much as possible ní kẹ́ bá mi share fídíò yìí. Alhaji Oríyọmí Òkìkí ọmọ Amusat mo rí àwọn fídíò tó ń jáde láti ọwọ́ Funny Thinker tó ń predict níbo ni Akọ́ọ̀dù ń lọ position wo náà fẹ́ ṣe nípìnlẹ̀ Ọ̀yọ́. Àkọ́kọ́ náà Funny Thinker ò kí ń sọ lọ́hùn. Ẹlẹ́ẹ̀kejì ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ Funny Thinker kò tó ń tà ń yàdá sí. Ní tó wá jẹ́ kí n jáde kí n ṣe fídíò ni pé mo ti pinnu pé irú fídíò yìí mi ò fẹ́ máa ṣe. Bọ̀ tí n bá jáde ojú kí làwọn èèyàn fẹ́ fi wò mí pé bóyá mi gangan ni mò ń fi ẹ̀jẹ̀ sínú tí mò ń tutọ́ jáde tí mò ń bóyá mi àti Funny Thinker jọ ń mọ ni. Tí n bá mọ nípa bí Funny Thinker ṣe ń jáde tó wá ń lẹ òkú ọ̀rọ̀ sí agboolé Akọ́ọ̀dù gbogbo tí mò ń wá láyé mi kí n mọ̀ rí. Bọ̀ tó bá jẹ́ pé mi ò mọ̀ ń pẹ́ gbogbo tèmi náà bá ń wá láyé mi kí n rí kí n ráàánú gbà kọ́nà mi ṣí rere kọ́nà mi ṣíṣí rere kọ́nà mi ńlá kí n mọ́ sẹ̀sìn. Oríyọmí Òkìkí ọmọ Amusat gbogbo nǹkan tó ń ṣe yẹn àtẹni tó sọ̀rọ̀ yín ní dáadáa àtẹni tó sọ̀rọ̀ yín láburú wàláhì tàláhì àfikún ni lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ohun tí ẹ lò gbogbo èèyàn tẹ́ lò gbogbo materials tẹ́ lò bàbá Ọlọ́run ti prepare ahead of you ahead of the day of election. Ọlọ́run ti prepare tí yín kàn ní kẹ́ gbígbà pé ẹ kàn fẹ́ ṣiṣẹ́ díẹ̀ bí ó ṣe jẹ́ rọrùn fún yín kò ní yẹ̀yìn gan. Mo mọ nǹkan tí mò ń sọ. Àwọn èèyàn mọ ibi tí wọ́n lọ kò sí ẹni tó lè ṣẹ́jú sẹ́nìkan ṣé rí fẹ́ yẹn ni àmọ́ bínú torí Funny Thinker. Mo dẹ̀ máa ń come across a lot of videos tó ń já sí pé ó máa ń taba yín lórí TikTok káàkiri. But tí n bá ní mo rélè mo sọ̀rọ̀ platform mi ò rough. But tí n bá wá stop wọn bí gbà ke mo stop oore t'Ọlọ́run fẹ́ ṣe fún yín látara wọn ni. Oríyọmí Òkìkí ọmọ Amusat ẹ mọ̀ jù wá lọ. Àti ẹni tó sọ̀rọ̀ yín ní ire àti ẹni tó sọ̀rọ̀ yín ní búburú wàláhì ẹ̀zìm àwọn méjèèjì ni wọ́n ń ṣoore fún yín. Ṣẹ́yìn nìkan lẹ wà ń lù nìkan ṣẹ́yìn nìkan. Ẹni tó sọ̀rọ̀ yín láburú náà ń promote yín ni. Torí pé tó bá ṣí TikTok báyìí lẹ́ VIP ó bá tán sọ̀rọ̀ Oríyọmí bóyá níre bóyá láìdá. So wá rí hatred táwọn rò báwọn fẹ́ create lọ́kàn àwọn èèyàn sí yín wàláhì tàlá ó tún máa jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn ìfẹ́ táwọn èèyàn ní sí yín ó tún máa jẹ́ kó grow máa jẹ́ kó gbòòrò ní. Wàláhì yẹn tó bá ń sọ òkò sínú ẹgbẹ́ Akọ́ọ̀dù àbí tó ń lẹ́kọ̀ọ́ mọ́ Oríyọmí wàláhì ẹ má jáde fún ẹ má ṣe fídíò fún ẹ jẹ́ kó máa ṣe lọ. Funny Thinker ṣó wá rí èmi ò ní bẹ́lọ̀n kí tí ẹ bàjẹ́ live àti ń ṣe live bọ̀ before election during election time a máa ṣe live after election a máa ṣe live. Wọ́n wá ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe kò ń ṣe gbogbo pátì ló máa bá ṣe dátì ẹ̀ mọ̀ àwọn tó ń bá ṣe yẹn dì wọ́n mú. Bọ́ so far pé mò ń support Oríyọmí kò mí pé kí wọ́n jáde kí wọ́n ní àwọn Pẹ́ńkẹ́lẹ́ wọn mọ̀ ṣe àwọn Ṣèyí Mákindé wọn mọ̀ ṣe kò dáa ó kù díẹ̀ káàtó. Àwọn qualities tí wọ́n rí àwọn ìdí tá a fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tí wọ́n gbé dání tí wọ́n pè ní leader yẹn
àwọn ìdí yẹn là wá fẹ́ jẹ́ kó fún àwa forget about political structure kò sí tó kàn wá ẹ fi sẹ́lẹ̀ fọ́lọ́run tí ó ṣe tí ó lè decide for aráàlú ká tó wá sọpọ́ lọ́run Ọlọ́run ti parí sí Oríyọmí kì í sẹ́yìn èèyàn gbogbo èmi yìí gan-an ó dàbí gbà yí pé tí n bá lọ́dọ̀ Oríyọmí yẹn mo kàn lọ fẹ́ràn jẹ̀kọ́ ni mo fi kábà búra kéèyàn mọ́ campaign for Oríyọmí humanities ti campaign for Oríyọmí látẹ̀yìn wá ìmọ̀ dún ọmọ mẹ̀kúnnù ó ti campaign for Oríyọmí látẹ̀yìn wá ìjára mẹ̀kúnnù pé ẹ jẹ́ kíkan nù wa tó ti ẹ̀mọ́ bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ kó lọ represent wa ó ti campaign for Oríyọmí irú ẹ̀ kọ́ èmi kọ́ campaign mi kọ́ ni ó gbórí Yọmí débi tí ń lọ Ọlọ́run ti plan gbogbo nǹkan yìí ìgbésí ayé yìí késẹ́ẹ̀tì ni Ọlọ́run kàn ń play rẹ̀ ni Oríyọmí ti di governor kò sọ pé tẹ fẹ́ ta sí i Oríyọmí ò ní structure Oríyọmí ò ṣe kinní kan bá bá láàárọ̀ ìwọ́jú ó di time election kó wá wo tọ́lọ́run ó ṣe so mo kàn ṣe fídíò láti debunk pé nǹkan tí Funny Thinker ń ṣe mi ò mọ̀ ń pẹ́ mo dẹ̀ kí bàbá mi dáadáa Sọjí Gbóyà Ọlọ́run máa ṣe dáadáa fún yín o ẹ kú àdótì o ẹ kú fọmọnìyàn ṣe Oríyọmí ẹ débi tẹ fẹ́ dé inshallah ẹ̀yin tí bàbá aládò ẹ̀yin tí Oríyọmí Hamzat ìjọ election wọn máa ra yín wọn máa tẹwọ́ sí yín ẹ má jẹ́ kán ṣẹ́jú sérò yín o ẹ má jẹ́ kán fowó ra vote yín àtàǹpàkò yìí ó ní everybody wa la máa fi gbẹ̀tọ́ wa there is life after election Oríyọmí ló ti ń dúró ti èmi o Oríyọmí ló ti ń dúró tàwa o during election time Oríyọmí ni o tó bá tún dìgbà tẹlẹ́ṣàn tó tan Oríyọmí náà ni o election ó lọ yóò kó Oríyọmí ní seats àmọ́ ìyẹn fanda aládùn ọmọ gọ́fúnà ọgbẹ́ni gbogbo nǹkan kọ́ lówó Oríyọmí ó débi tẹ́ fẹ́ dé jéblogo lórí igi kó lọ lẹ́rẹ̀ mọ́lẹ̀ kó ní rí nítorí Yọmí ṣe ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run kàn fẹ́ lò wọ́n fún yín a source of promotion ni a source of advertisement ò fẹ́ ẹ mọ̀ pé báwọn ṣe ròyìn pé àwọn fẹ́ ṣe fídíò káyé lè hate yín ṣe ni wọ́n máa mú kí ìfẹ́ àwọn èèyàn máa strong sí yín ẹ̀yin ò rí nǹkan tán ṣe fún Tinubu ni ní táìmù Tinubu kò sí tí wọ́n sọ tán kò sí tí wọ́n pè tán ó wá dàbí gbà yí pé Tinubu nìkan ló wà ní ayé gbogbo orí social media Tinubu nìkan ni sọ́lọ́run wà gbé borí so kí n máa jáde kí n máa debunk kí n máa against àwọn èèyàn pé wọ́n ṣe lè sọ̀rọ̀ sórí Yọmí yóò dàbí gbà yí pé ṣe ni mo fẹ́ jẹ́ kí platform mi rough Oríyọmí Òkìkí ọmọ Hamzat wọ́n ń ṣe lásán ni ó débi tó fẹ́ dé inshallah àti pé méje sọ yẹn lórí afẹ́fẹ́. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala yasidu salimina ila ashara ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share ẹ jẹ́ kó dọ́dọ̀ Your Excellency Alhaji Abdulrahman Oríyọmí Òkìkí ọmọ Hamzat bẹ́ẹ̀ ni kẹ́ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ máa lè àfibisólóore Funny Thinker useless man yẹyẹ man ẹ bá mi share ẹjọ́ torí tọ́lọ́run o ẹ̀yin ẹ̀ mọ́ lólùfẹ́ yá jẹ́ bìlẹ̀ wá sí amẹ́dẹ̀lẹ̀ gàṣẹ́ lẹ́kẹ̀ẹ́ kó máa dùn ọ̀nà Òdodo TV èmi ò kí ń ba lẹ́yìn irọ́ o nígbà tí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ṣẹlẹ̀ àti pásítọ̀ Àgbàlá Gabriel ìran mùsùlùmí kankan tó lè pọ̀ lídì mi ò sí o mo tún wá ń wí láàrin ayé báyìí mi ì tẹ́ 50,000 Àgbàlá Gabriel mọ́lẹ̀ rí 50,000 Àgbàlá Gabriel mi ì tẹ́ mọ́lẹ̀ torí pé mo mọ̀ pé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin pásítọ̀ Àgbàlá Gabriel tọ́lọ́wọ́ ní bá tiẹ̀ jẹ́ láíláí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ àánú ni Funny Thinker ò kí ń so lórí rí ọmọ gbogbo orin ẹ̀dá tó bá dẹ̀rọ wípé ò ń gbé ọpọ̀n àbò gbé ọpọ̀n ẹjọ́ máa lulẹ̀ ní inshallah rahman tí wọ́n bá lómi ní ọ̀sẹ̀ jájí ní ajíyàn o Funny Thinker ìwọ ló bóde ló ń yákàyákà Ajabrahamani Oríyọmí Hamzat pẹ̀lú adúrú tó Yọmí sínú ayé ẹ pẹ̀lú adúrú àbúrú tó ń ṣe fún Yọmí tó dẹ̀ tó kọ́ ìsìlẹ̀ rẹ̀ tó tún gbọ́ wọlé bàbá aládò bó ti yẹ kó rí fún ẹnìyẹn Ajabrahamani Oríyọmí Hamzat mi sọ́rí àfa làwọn akéwàdà kí ayé níjọ́ kìíní ànígbà tí Ajabrahamani Oríyọmí Hamzat
tí ń lọ gbẹ ilé fúnfọ́ ní Tinka tí bàbá lọ́dọ̀ lídì mo sọ fún Oríyọmí pé máa fura o ìfura lóògùn àgbà pánsá òfura pánsá já àjà òfura àjà jìn bónílé ọba fura olè ní òkò lọ you see Ọ̀ṣun state tiwa tá a wà yìí gbàgbé APC ni ó darí ẹ̀ èèyàn méjì sì kọ́ ni ó darí ẹ̀ à ń bọ̀ ní Alhaji Nurudeen Bọ́lá Oyèbáméjì new governor of Ọ̀ṣun 2026 gbàgbé lórí ètò ọlọ́ọ̀ni yẹn but why whatever any party tí Ajá Abdulrahman Oríyọmí Hamzat bá rí kọ́ lọ Funny Thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó dojú ìjà kó Oríyọmí Funny Thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó máa fa aṣọ àpọ́nlé ya mọ́ Oríyọmí la Funny Thinker sọ yẹ kó wà nínú ẹni tí ó rò pé ó máa da omi àbùkù sí Ajá Abdulrahman Oríyọmí Hamzat lára àfáàní àlàkáìrù yọ̀bùkọ́ wáyé tọ́lá sàmánú bíi àlàkáìrù yọ̀bùkọ́ wáyé tọ́lá sàmánú bíi wàásọ ìbùlẹ̀ káìrì tààtàlà àrídìmọ́dì fúnù wàásọ ìbùlẹ̀ káìrì tààtàlà àrídìmọ́dì fúnù. Èmi ò sọ̀rọ̀ nípa pátì àmọ́ tó bá mú ẹni pátì kankan pìrìsẹ́ǹtì Ajá Abdulrahman Oríyọmí Hamzat gẹ́gẹ́ bí gómìnà wọn inshallah Rahman Oríyọmí ní ó darí Ọ̀yọ́ state jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ Ajá Abdulrahman Oríyọmí Hamzat ló máa darí Ọ̀yọ́ state Ajá Abdulrahman Oríyọmí Hamzat ló máa darí Ọ̀yọ́ state mi sọ nípa pátì mo ń sọ̀rọ̀ nípa humanity àti fádù ènìyàn lọ́sùn state tá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ pátì kọ́ là ń sọ humanity àti fádù ènìyàn là ń sọ pẹ̀lú Bọ́lá Oyèbáméjì kọ̀sẹ̀ntọ́ jẹ́ gbẹ́kẹ̀sì oyè ọmọ oyè Bọ́lá ọmọ Bọ́lá aṣíwájú ọmọ aṣíwájú bí ẹ bá gbẹ́kẹ̀sì ó tàn wọ́n lápá lọ́yọ̀ state Ajá Abdulrahman Oríyọmí Hamzat ọlọ́wọ́lá ayé tó sunkún dọ́dọ̀ rẹ tọ́ rẹ́rìn ọlọ́wọ́lá ayé tó ti bọ́ sí òwúntọ́ dasọ́rọ́ ọlọ́wọ́lá ayé tó wò é pé tójú ẹ̀sìn rẹ ti sún tọ́jẹ́ pọ̀ wọlé òjò kọ́rọ̀ ọlọ́wọ́ ní fi Oríyọmí Hamzat ṣẹ̀sìn ọlọ́wọ́ ní fi Oríyọmí Hamzat ṣẹ̀sìn mo sọ fún yín níjọ́ ní mo ní Ọ̀yọ́ ń pín ọ mo lẹ́yìn pọlitísà mo ní ẹ lọ pẹ́ẹ́tì Oríyọmí Oríyọmí báyìí jáde ẹni pàtì tí Oríyọmí Hamzat rí okòrí bọ̀ òun ni ó wọlé o àfàlàwà o adẹ̀tí browse fún àti gọ́gù fún o èyí tí ó ṣẹlẹ̀ lásán wọn o Funny Thinker ìwọ́nu ọlọ́nu ó jẹ́pọ̀ ọjàta ọjẹ́ Oríyọmí Hamzat ọ̀nẹ́wó rẹ̀ ọ̀nẹ́ dúkìá rẹ̀ oògùn rẹ̀ kán bọ́ọ̀lẹ̀ nítorí rẹ̀ ó jẹ̀bi àwọn èèyàn nítorí rẹ̀ ó ṣẹ̀sìn nítorí rẹ̀ ó useless torí ó padà fi ibi sólóore ìwọ́nu ọ̀nà ẹ̀ bá ṣerú ẹ̀ tó mú jẹ ẹnu ẹ̀ lọ́wọ́ ẹ̀ dìbò fún Oríyọmí.